Orí kìíní ìwé àyànmọ́ tẹ̀síwájú, ẹ máa bá wa kà lọ. Níbo ni ò ń lọ? Ìwé wo ló tún kọjá èyí tí o ti kà? Iṣẹ́ kí ni o tún fẹ́ ṣe? Àwọn tó kọ́ ìwọ náà níwèé náà, iṣẹ́ kan náà kọ́ ni ẹ ń ṣe yìí, tàbí oko ni o fẹ́ fi ìwé tirẹ̀ náà ro bíi tọmọ Àjọmálẹ̀. Bí o tilẹ̀ fẹ́ lọ kọ́ iṣẹ́ ní Èkó, ṣé iṣẹ́ kíkọ́ ni kí ènìyàn má ní aya nílé ni? Tàbí a kò mọ iye ọmọ tí Adémọ́lá bí sílẹ̀ kí ó tó lọ kọ́ iṣẹ́ awamọ́tò? Ní tèmi, bí o kò bá ní ìyàwó nílé, kí o fi ọmọ sílẹ̀ tàbí kí ìyàwó gbé oyún sínú, n kò ní jẹ́ kí o kúrò ní Ayéró. Pẹ̀lú ìtara báyìí ni bàbá Àlàbí máa ń sọ̀rọ̀ sí i nípa ọ̀rọ̀ ìyàwó fífẹ́. Kì í ṣe pé Àlàbí fẹ́ ya ọmọ burúkú, ṣùgbọ́n láti ọjọ́ tí ọmọ ẹ̀gbọ́n ìyá rẹ̀ ti kú ní Ayéró ni ó ti pinnu pé iṣẹ́ oníṣègùn òyìnbó ni òun yóò ṣe. Ní ọ̀sẹ̀ kan gbáko kí ọmọ ẹ̀gbọ́n rẹ̀ yìí tó kú, Àlàbí bá ọ̀rẹ́ rẹ̀ kan lọ ṣeré lọ sí Abẹ́òkúta. Ẹ̀gbá ni ọ̀rẹ́ rẹ̀ yìí, ó sì ní àwọn àbúrò ọkùnrin 3. Ọjọ́ Ẹtì ni wọ́n lọ, wọ́n sì ti pinnu pé ìrọ̀lẹ́ ọjọ́ Àbámẹ́ta ni àwọn yóò padà. Ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ kò jẹ́ kí wọ́n padà ní ọjọ́ Àbámẹ́ta. Ọjọ́ Àìkú ni wọ́n kúrò ní Abẹ́òkúta. Bí wọ́n ti jẹun ọ̀sán tán ní ọjọ́ Àbámẹ́ta, tí wọ́n ń dàpárá lu ara wọn, ni ọ̀kan nínú àwọn àbúrò Bọ́lá, ọ̀rẹ́ Àlàbí, wọlé. Ó ní, "Bùrọ̀dá, ẹ wá wo bí Adé ti sùn. Mo ní kí ó pa ojú rẹ̀ dé, kò dá mi lóhùn o." Ẹ̀gbọ́n rẹ̀ ní, "Lọ sọ fún ìyá mi." Nígbà tí ọmọ sì ní, "Wọ́n ti lọ sọ́jà." Bọ́lá dìde. Ó ní, "Àlàbí, mò ń bọ̀ ó jàre." Ṣùgbọ́n kò pẹ́ tí ó kúrò níbẹ̀ ni ó fi sáré yọ sí Àlàbí. "Àlàbí, bọ́ síbí, máa bọ̀, wá wadé wò wéré." Ó ti gbé e mọ́ra, ó fẹ́ ẹ lójú, ó fẹ́ ẹ nímú, ọmọ ti di eyín rẹ̀ pọ̀, ara rẹ̀ ti di wọlọjọ. Bọ́lá ń yomi lójú, ó ń ké bí obìnrin. Wéré, Àlàbí bọ́ síta, ó pe tàsíkí, àwọn méjèèjì sì gbé Adé sínú mọ́tò, ó di ọsibítù.